Banki mo kí ẹ̀yin tí ẹ ti wọlé lọ́tún lósì ẹ má yẹ kó jẹ́ ẹnìkan lẹ́ẹ̀kan sí ẹ bá mi share kẹ́pa àwọn èèyàn wọlé. When we go into the next hour a lọ sí America ní tí mo mú wá fún yín ìyẹn máa gbóná díẹ̀ but máa control temperature mi torí èèyàn máa lè ta máa jókòó sí ibà ta máa rò pé eré ni mò ń ṣe ní bíbà o rò pé easy láti jókòó sórí chair for 3 hours 2 hours 1 hour. Ẹ jẹ́ ká padà sí Scotland. Mo ní kò kì í ṣe àwa nìkan la fẹ́ dá dúró lórí àgbáyé. Mo padà lọ sórí UNPO. So sometimes a lot of us like journalists like this tá bá ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ pé kò ń ṣe àwa nìkan la fẹ́ dá dúró lágbàáyé. I will be forced to play a video but a nílò audio wọn. Mo kàn fẹ́ kẹ́ wo gbogbo ìlú tí ó wà lábẹ́ UNPO tó bá ti wá débi tí Yoruba flag tí wọ́n lò máa stop ẹ̀